Ìbà fún Ọlọ́run Olódùmarè. Tó bóyá lẹ mọ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin àrokò, àlè àti àgà títa. A ti sọ fún wa wípé àrokò ló kó gbogbo wọn pọ̀. Àrokò lọ̀nà ìbára ẹni sọ̀rọ̀ láì lo ọ̀rọ̀ ẹnu. Àrokò ní ọ̀nà ìbára ẹni sọ̀rọ̀ nípa lílo àmì. Kí là ń pè ní àlè tí wọ́n bá ní wọ́n pàlè lé nǹkan? Kí sì là ń pè ní àgà tí wọ́n bá ní wọ́n ta àgà? Àlè pípa ó ní onírúurú nǹkan tí a fi sàmì sí orí dúkìá tàbí orí ire oko tàbí orí nǹkan ẹni kí ẹlòmíì ò má bàa débẹ̀. A lè wa iṣu kalẹ̀ lọ́nà oko, a lè wa ẹ̀gẹ́, a lè ṣẹ́ igi kalẹ̀ tàbí àwọn nǹkan míì tá a fẹ́ kẹ́lòmíì ó jí. A lè fi onírúurú nǹkan pa àlè lé ní táwọn ènìyàn ò bá fi ń pa àlè yìí náà ó sì ní ìtumọ̀ tó jẹ́ pé ẹni tó bá débẹ̀ tó jí nǹkan yẹn yóò ṣẹlẹ̀ sí. Wọ́n lè fi hóró ìgbálẹ̀ kan, wọ́n lè fi pa àlè lé nǹkan nínú oko. Ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá mú nǹkan nínú oko yìí o, bí ìgbálẹ̀ yìí ṣe gbẹ bẹ́ẹ̀ lolúwa rẹ̀ ó gbẹ tí ó fi jáde láyé. Wọ́n lè fi pa àkàrà, wọ́n lè fi karahun ògbín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni pé wọ́n ti sàmì lé orí nǹkan yẹn o pé nǹkan yìí lolúwa kẹ́lòmíì ò má débẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa àgà títa, kí là ń pè ní àgà títa? Òun náà jẹ́ kan lára àrokò láyé àtijọ́. A máa ń fi àgà títa kìlọ̀ fún ẹnikẹ́ni ni pé ibí yìí kì í ṣe àìwọ̀ yálà nínú ilé tàbí lọ́nà oko tàbí inú igbó. Òun la àgà títa. Pàápàá jùlọ ẹjẹ́ á wo ayé òde òní gan. À ń ta àgà láyé òde òní náà torí ìjọba pọn dandan fún gbogbo ọkọ̀ tó bá kó nǹkan tó léwu, bóyá irin, bóyá igi tó tayọ lé mọ́tò sẹ́yìn, dandan ni ká sọ aṣọ pupa wọn. Aṣọ pupa yìí ó ń kí ẹni tó ń bọ̀ lẹ́yìn nílọ̀. Ó ti pàrokò fún pé n tó léwu n ló wà níwájú rẹ̀ kó má súnmọ́ kó jìnnà sí. Ìyẹn ni wọ́n sọ pé wọ́n ta àgà. Wọ́n lè ta àgà sí ibi tí wọ́n bá sin òkú adẹ́tẹ̀ sí tàbí ẹni tó ní àrùn burúkú kankan àbí kí nǹkan kan ṣe kí ẹnikẹ́ni ó má bàa débi ojú orí rẹ̀ nínú igbó. Wọ́n lè ta màrìwò ọ̀pẹ, wọ́n lè ta aṣọ pupa. Ìyẹn ni pé wọ́n ti ta àgà síbẹ̀ kẹ́nikẹ́ni ó má gbàbẹ̀. Tí àwọn ọdẹ bá dẹ tàkúté sí ẹsẹ̀ àlà tàbí inú igbó fún ẹranko ńlá tó sì jẹ́ pé tí èèyàn bá lọ kẹsẹ̀ bọ irúfẹ́ tàkúté bẹ́ẹ̀, ẹ̀mí lè bọ́ lẹ́nu èèyàn. Wọ́n ó ti ta okùn di ojú ọ̀nà yẹn níwájú àti lẹ́yìn. Ìyẹn ni pé wọ́n ti ta àgà. Wọ́n ń sọ fún wa, wọ́n ń kìlọ̀ pé kò sọ́nà ń bí, ẹ má ṣe wọbẹ̀. Yálà ilé òrìṣà tàbí nǹkan kan, wọ́n ó ta àgà, wọ́n ó ta màrìwò síbẹ̀. Ìyẹn ni pé kì í ṣe wíwọ̀ fún tajá tẹran bí kò ṣe fún àwọn àwòrò ṣàṣà bí ó ti rí nù. A sì mẹ̀dọ̀ díẹ̀ lórí àrokò Yorùbá nítorí ibi tí à ń lọ ó sì jìnnà nínú àṣà Yorùbá. Ẹnikẹ́ni tó bá ní ìbéèrè wọ́n lè kàn sí Òkunlọ́lá Àmọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08038 285032. Ó dìgbà, ire o.